àwa rí ẹni ọ wá ó sì wọ̀ lọ ni wá ó sì chance wa lọ ọ chance mi o orí ó sì àgbákò ẹ̀yìn níjú rẹ̀ ọ chance mi wàláhì níjú rẹ̀ ọ wá ṣe bẹ́ẹ̀ kámọ̀ wá rí ọmọ àlọ́rin kan láàfà nílọrin kan níbẹ̀ níjòkóni tọ́jà àfà àlọ́rin kọ́dà bó kéwu sí àdámà ó yẹ kó ọmọ wípé ẹni tí wọ́n ń bá wí ìlú rẹ̀ yìí ló ní bí nǹkan kan bá ṣe ìlú rẹ̀ ló ṣe torí ìlú rẹ̀ ni wọ́n bọ̀ kí ọ wá sí bẹ́ẹ̀ inú rẹ̀ wá dùn bẹ́ẹ̀ ọ wá gbàgbé pé òkìlìtù ìyàwó mọ̀ òkìlà gbọ́dọ̀ àbúyá wọ́n rò pé mùdírù ni wọ́n ń bú wọ́n ti bú ọ̀pọ̀ mọ́ wọ́n rò pé Sheikh Adamu ni wọ́n ń bú wọ́n ti bú ọ̀pọ̀ mọ́. Kí ló sì fà á tí wàhálà fi pọ̀ tó bá ní sẹ́ẹ̀rí lójú ọ̀nà ilé kéwú Markaz kò sí ilé kéwú tó ní fùrúù tó. èyí yẹ sọ̀rọ̀ àsọgbẹnu ìta gbangba ẹni tí ń sọ yìí kó wa ọdá kọ lé kí wú ẹ kó wa sọ fòrú ọ̀kẹ́ kó wa kàyè fòrú tó ní tí fòrú tí fáríwù kọ̀ọ̀kan náà tó wá ní fòrú tiẹ̀ máa yẹ fòrú tí Agodi ní máa yẹ fòrú tí Darul Ulum ní máa yẹ fòrú tí Darul Tisọ̀lọ̀ ní máa yẹ fòrú torílé ní. Ẹ wo yẹ fùrúù tí Misbahu gama ní ẹ wá wo ti Ṣakí lọ́dọ̀ bàbá wa Sheikh Yakub ẹ wo yẹ fùrúù tí wọn náà ẹ kà á lọ bẹ́ẹ̀ tẹ́yọ kọ̀ọ̀kan rẹ̀ sì ló kọ dùlé kéwu tiẹ̀ tó ń pè nípìnlẹ̀ bàbá rẹ̀ lọ fáríwù Sheikh Adam fáríwù min furu'i markazihi ó ló kọ dùlé kéwu àṣàlì tí bàbá tiẹ̀ lọ. Ọ̀gbọ́ Hayyakumullah. ó jẹ́ sọ́lá náà pé wọ́n yé lógo lọ́dọ̀ tí wọ́n yé sì ní sítà lọ́dọ̀ yín kó wọ́n fara mọ́ ní tí Ọlọ́run bá fún un ibi àti bí wọ inú ilé tiẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n yé lógo káàdì dáàdù bíi méjì mẹ́ta tó ní sà àtà àti edéri bàbá rẹ̀ ìjẹ́ dáàdì ẹ̀ ní sà mo búra pẹ̀lú ọba tó ní Káàbà èmi ò mọ dáàdì ẹ̀ sì gbọ́ orí tí ẹ bá ti jọ́ tá a rí pẹ̀lú mùdírù tí mùdírù introduce rẹ̀ wọ́n sì sọ̀rọ̀ bàbá rẹ̀ ló jẹ́ àwọn wípé táwọn bàbá kan náà mẹ́mẹ́ táwọn náà wáyé kó làwọn àṣẹ lu ayé báwọn tó wá parí. ìyá àṣẹ táwọn wá parí wọ́n sì ní wọ́n ní mà. ìyá àṣẹ tọ́lá ọlá àmọ́ wá gbẹ mọ́ wọn la bí ìgbà tí omi ẹ̀ wá gbẹ mẹ́wàá. tí a máa pé irú ẹni bẹ́ẹ̀ yóò bínú torí bàbá tó bí pẹ̀lú Sheikh Adama náà sájọ lògbà ni. a sì gbọ́ tiẹ̀ ti Sheikh Adama àwọn ń tẹ̀lé Sheikh Adama lẹ́yìn ni yà ń tẹ̀lé wọn lòdì. tó ń sẹ́mọ̀ wípé yóò dùn wípé bàbá ó ṣe wá lò ó bẹ́ẹ̀ ó tún òun náà fúnra ẹ̀ tó wá tẹ̀lé mùdírù lẹ́yìn. bá mórí òun náà tún wá tẹ̀lé mùdírù lẹ́yìn mórí ìran tí yín tẹ̀lé ìran tí wá ní. bọ́bá lọ fẹ́ yí kinú padà ó dàbí ìgbà tó ń jásí wípé ọ̀fẹ́ fi ọwọ́ tẹ irin láì tì í bọ́ná bó tì í bọ́ná ò lè gbámú bó sì tì í bọ́ná ò lè rí tẹ̀. kíkọ́ wá fara máa ń tọ́lọ̀ ń fún un. èmi tí wàá sọ à ń kìlọ̀ fúnra wa nílọrin báyìí kí àwọn àgbàlagbà àwọn náà sì bá wa dá sí i. bí irú eléyìí ọba dẹ́kun àti máa ṣe fáàfáà lọrin Ìlọrin ó dàrú Ọlọ́run sì ní jí ó dàrú. Allahumma amin. lọ́rọ̀ ànígbà ó ní tó jẹ́ rọra ṣe jẹ́ ń bèrè yìí kí ní kakó jẹ́ ń ṣe jẹ́ torí ó kọ́ tí wọ́n sọ mí.
Ọlọ́run ni máa dá wàhálà lẹ̀ sáwà la tún dá yìí lẹ̀ ṣe àwa la délé yìí lẹ̀ nísìnyí bẹ́ẹ̀ ń bá wa jù bíi tí jù wọ́n wá pé ńgbà náà jákèmá wàhálà rẹ ti pọ̀jù ń dá wàhálà lẹ̀ èyí tẹ̀yìn dá yìí ṣé fìtínà lápè òun ni àbí àsábà. àbáwá reaction kan ń bẹ̀ àbí ká reaction kan lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó ju máìkì ilẹ̀ tán ẹni awí yìí bí ọba já sí wípé ọmọ mọ́kàsí bá gbé máìkì fún kò síbi tó dé tí gba máìkì tó ní wọn gba máìkì nínú fámìlì ẹ̀ tí máìkì bá tẹ̀ lọ́wọ́ àwọ̀ alájí máìkì ó tẹ̀ lọ́wọ́ ìbá alágbé máìkì fún tó fi gbẹ́kún torí kó ti gba máìkì pẹ́ òun lọ fẹ́ kún pé ẹ̀sùn tó pọ̀ mi lé báyìí ẹ̀sùn gbé máìkì lé mi lọ́wọ́ ó sì lò máìkì tẹ́ ẹ bú wa yìí sáwà náà ká gbé máìkì fún lọ́nà ló gbé máìkì fún tó rí ìbẹ̀mù kò tún ọmọ bí wọ́n ti mú lọ́wọ́ òun mú lọ́wọ́ yìí òun gbé wà lù. nígbà tá a bá wá ń wo bẹ́ẹ̀ nílọrin tírú eléyìí ṣẹlẹ̀ tírú omi ìtún ṣẹlẹ̀ ẹ̀ ń wá ń retí ojú máìkì ní ti ń sọ yìí nílọrin ẹ̀ ń retí kírú rẹ̀ ní òtún wáyé kẹ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀. ẹni tí ọba lè fi ẹ̀mí rẹ̀ lẹ̀ pàápàá rẹ̀ ìyẹn fi ẹ̀mí lẹ̀ ibà wọn sàábé fẹ̀mí lẹ̀ fà nàbì ni ibà wọn kàn wá kú sójú ogun. ìyẹn fẹ̀mí lẹ̀ ní bó òfin ilẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ó ní ọgbà